Oṣólẹ̀ ọba àwúre Oṣólẹ̀ iṣẹ́ Oṣólẹ̀ tí mo fẹ́ fi ilẹ̀ yìí gbogbo wọn tó bá ṣe alábàápàdé rẹ̀ wàláhì ó ti ṣoríire tó bá já sí wípé iṣẹ́ tó ń ṣe iṣẹ́ tó gbéra dáadáa ni nítorí iṣẹ́ ń gbà míì téèyàn bá ń lo iṣẹ́ látara iṣẹ́ téèyàn bá ń ṣe tó bá jẹ́ iṣẹ́ ọwọ́ èèyàn àbí business téèyàn bá ń ṣe a máa determine bí iṣẹ́ yóò ṣe peak bí ó ṣe gbéra bó bá wá ń lo àwọn iṣẹ́ tí wọ́n bá sọ wípé iṣẹ́ owó ni iṣẹ́ àánú ni ọmọ ya láwọn mọ́mẹ́ǹtì yẹ gbìyànjú kó máa jìnnà sóbìnrin kó má já sí pé èyí tó yẹ kó ṣiṣẹ́ fún wọn fúlì ìwà àtòbìnrin kan lẹ́wọ̀jọ́ máa wá pín lò kódà obìnrin míì ṣe máa bàjẹ́ yányán ni torí àwọn obìnrin kan wà ń ta tó já sí pé wọ́n ti lògo wọn kò ń ṣe gbogbo obìnrin tó ń bá lò náà ló máa kú ògo ni wọ́n gbà lára obìnrin míì ògo lórí ìyá ó padà máa ṣe fídíò lé lórí béèyàn ṣe lè gba ògo yàn padà torí pé contract kan ni láàárín àwọn tí wọ́n lògo àtàlùjọ̀nú béèyàn ṣe lè wá gbà padà tó já sí pé ẹni tó lògo bẹ̀rẹ̀ sí ni máa wúgo ẹ̀ ló padà a ó padà ṣe fídíò lẹ́yìn tá a bá parí eléyìí tí n bá rí bẹ́ẹ̀ bá ṣe push fídíò yìí sí a ó ṣe fídíò lé lórí bàbá mi gbìyànjú Oṣólẹ̀ yìí kó padà kó wá fún lé lábọ̀ àwọn èyí tá a ti drop sẹ́yìn mo ti post ẹ̀ sí orí story mi àwọn èèyàn dúpẹ́ púpọ̀ lé lórí wọ́n pè mí lónìí rànran àwọn ẹlòmíì fún mi lẹ́bùn àwọn ẹlòmíì tí wọ́n mọ rírì rẹ̀ wọ́n fún mi lẹ́bùn so lọ́ba mi gẹ́ẹ̀tì gbogbo owó tá a máa ń ná nílùú wa Nàìjíríà yìí lọ́ba mi gẹ́ẹ̀tì ẹwọ́ tó bá nílé ṣiṣẹ́ yìí o lè díẹ̀ mú wa lórí WhatsApp àmọ́ báyọ̀ ṣe tí a dẹ̀ máa wí bílẹ̀ sí ẹ gbogbo ibikíbi tó bá wà so o máa pọ̀ ẹ́ lára ń bẹ̀ gbogbo owó tá a ná Nàìjíríà látòrí 5 naira dé 1000 naira gbogbo àwọn owó yìí wàá gún wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni o 5 naira wàá gún lọ́tọ̀ wàá kó sínú pépà 10 naira 20 naira 50 naira 100 naira títí lórí 1000 lọ́tọ̀ọ̀tọ̀ ni wàá gún wọn kúnná dáadáa tí wàá kó síbi kan ewé ajé wàá bá mi gẹ́ẹ̀tì ewé ajé náà wàá lóhun náà tí ó kúnná dáadáa àti ewé àlùpàídà 21 tí kò lújú ewé àlùpàídà 21 tí ò lújú ọ̀tọ̀ọ̀tọ̀ láwọn lọ̀ wọ́n o lẹ́yìn náà lọ bá mi gẹ́ẹ̀tì ẹyin pẹ́pẹ́yẹ méjì so ẹyin pẹ́pẹ́yẹ yìí a ó fọ́ sínú kékan gbogbo àwọn èròjà táwa lọ yìí a ó wà á dà wọ́n sínú ẹyin pẹ́pẹ́yẹ náà tá ó pòpọ̀ dáadáa gbogbo àwọn èròjà tá a lọ yìí la máa dà sínú ẹyin pẹ́pẹ́yẹ yẹn tá máa pòpọ̀ dáadáa so a lọ gẹ́ẹ̀tì milk Holland pick so wà á dà òun náà sínú gbogbo àwọn èròjà iṣẹ́ yìí ó gara díàbì bó ṣe máa ń rí nìyẹn ìwọ náà orí ńlá ló ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run orí ńlá ló ń fẹ́ Holland pick wà á dà sínú ẹ̀ wà á pòpọ̀ dáadáa so gbólóhùn rẹ̀ ní òun náà ní pé láti kékeré lẹyẹ pẹ́pẹ́yẹ ti lọ́lá ju gbogbo ẹyẹ ẹ lọ èmi lágbájá ọmọ lágbájá ni kí n lọ́lá ju gbogbo àwọn akẹgbẹ́ mi lọ tó bá ti pé gbólóhùn yìí síbẹ̀ so wàá máa gbẹmu díẹ̀ tí ò ní ṣẹ́kù kankan wàá láàbọ̀ yẹ tó yẹ gbogbo ẹni wàá make sure pé ó mu so tó bá ti lo iṣẹ́ ìtàn ọ̀sẹ̀ méjì gbáko ò ní fi súnmọ́ obìnrin o wọ́n súnmọ́ obìnrin o fún dídọ̀ ọ̀sẹ̀ méjì gbáko kò mọ wá wo tọ́lọ́hún ó ṣe inú gbèsè ayé ẹ̀ má gbàgbé láti bá mi share fídíò yìí dákun torí tọ́lọ́hún dákun bá mi share fídíò yìí yóò bọ̀ lára mu àmín.